dàda súnmẹ́tì ilé dàda súnmẹ́tì ilé afẹ́sọ̀rọ̀ ní dàda ọ̀run kó kẹ́kẹ́kẹ́kẹ́. kọ́dọ̀ fẹ́ pọ̀ jáyé yìí lọ. àwọn tí mo mọ̀ ń pọ̀ dáadáa mẹ́rin gbọ́njú báyìí ló wá adún kòkòkò àbọ̀wò èmi máa jà láwọn olùgbò kan àfẹnimáwo eégún abẹ́ẹ̀jẹ́ ṣe bẹ́ẹ̀ ó lọ́rùn ọdẹ àbàtọ̀ lérí okó yẹ̀rí pàtàlàjà lájọ́ ara àdébù eré ikú àjàlẹ̀ yà á dùn mí bí okó ẹ̀ ó gbé lọ́rùn. kéèlè ẹbí aṣojú àjàlá. ìbàyẹ̀ ìṣíláyé ó kàn bá gbọ́sẹ̀ máa bàálẹ̀ lókè ọdẹ. ọ̀pọ̀lọpọ̀ ìlú nílẹ̀ Yorùbá lẹ ti gbọ́ ìtàn wọn rí ọlọ́tọ̀ ló ní tòun ọ̀tọ̀ ló rìn ìtàn ìlú Babanla ní ìpínlẹ̀ Kwara o bọ́mọdé ò bá dóko bàbá ẹlòmíì rí ó lè máa sọ wípé ti bàbá òun ló tóbi jùlọ o mo dé lu Babanla ojú mi rí nǹkan ìyanu Babanla aṣòro pè Babanla aláwí ìgbọ́ Babanla ìlú àwọn akọni agbègbè Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara ní Babanla wà bí ènìyàn bá ń bọ̀ láti Ilé Ifẹ̀ tàbí ìlú Ìlọrin Ìgbàjà ni olúwa rẹ̀ yóò gbà wọlé lára àwọn ìlú tí ènìyàn yóò gbà kọjá ni a ti rí Àjàṣẹ́ Ìpo Ìgbàjà Òkè Ọdẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lára àwọn ìlú tó súnmọ́ Babanla ni a ti rí Láfíàgì Sàárẹ́ Òréké Ọlọ́run tẹ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oríṣiríṣi ohun kàyéfì tó ṣòro gbàgbọ́ ló ń bẹ ní ìlú Babanla o mélòó ni kákà nínú eyín adípèlé ṣé ti Ògún ọjà tí mùjẹ́ oníṣẹ́ ibi ni ká sọ ni bó ti wù kí ènìyàn ó lágbára tàbí lóògùn tó kò sí ẹni tó lè sun inú ọjà tí Ògún ọjà wà mọ́jú àfẹni tó bá ṣe tán tó fẹ́ dèrò ọ̀run. dàda o ṣé ẹ rí lógúnrò gbá dàda àdó mẹ́ta ní bàbá òun ní sìgìdì mẹ́ta ní bàbá òun ní ọ̀kan bẹ lọ́jà ní ìjòrí olókọ́bá ọ̀ní kúrú kékeré ọ̀ní fún tí wọn àṣírí ọmọ sìgìdì mẹ́ta ní bàbá òun ní ọ̀kan bẹ lọ́jà ní ìjòrí inú ilé ní ìjẹ pupa èyí tí a ń bẹ lọ́jà ní ìmùjẹ ènìyàn. ẹ̀yìn pọ̀ lọ́jà ọ̀hún. dònídòní ọlọ́run òní dònídòní ọlọ́run òní ìgìdì ń bẹ lọ́jà tí mú jẹ ènìyàn olórí ẹ̀ṣọ́ mo parọ́ ni nílé rógírò òpẹ́ dàda ṣègbè inú ọ̀gá tí sọdẹ ló pọ̀ fàdà. ìyá àwùjọ ni kí lọ́jà kí lè sùn bẹ́ẹ̀ mọ́jú. bákan náà ni igi ọdán rẹ̀gẹ̀dẹ̀ kan bẹ ní ìlú Babanla alágbára ọdẹ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ìdòwú Àpáta ni a gbọ́ pé ó gbin igi ọdán náà ọjọ́ tí bàbá yìí gbin igi ọdán yìí ni ọdán náà hù ọjọ́ náà sì ni igi ọdán náà dàgbà Ìdòwú Adúnkòkò ọkọ lábíhan kàyéfì nípa ọdán yìí wá ni wípé kò sí ẹni tó lè sọ ní pàtó ibi ìdí tí ọdán náà fi ta ìtàkùn mọ́lẹ̀ bẹ́ẹ̀ sì ni igi ọdán náà gba àyè tó pọ̀ rẹpẹtẹ kódà wọn a máa lo igi ọdán yìí gẹ́gẹ́ bí tẹ́ǹtì fún ayẹyẹ onírúurú gbogbo nǹkan wọ̀nyí ni wọ́n máa ṣàfihàn rẹ̀ nínú fídíò ẹ̀kúnrẹ́rẹ́ ìtàn ìlú Babanla tó ń bọ̀ lọ́nà láìpẹ́ ẹ̀yin ẹ ṣáà ti subscribe sí YouTube channel mi kí ẹ lè tètè máa rí àwọn fídíò ọlọ́kan òjọ̀kan tó kún fún ọ̀pọ̀lọpọ̀ àdìtú àti subscribe sí YouTube channel mi ò ná yín lówó kankan ohun tí ẹ nílò láti ṣe ni kí ẹ kàn tẹ subscribe button kí ẹ sì tẹ aago tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ o bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìlú ni wọ́n ti gbàgbé ìṣẹ̀dálẹ̀ orírun àti ìṣẹ̀ṣe wọn ṣùgbọ́n Babanla wà lára àwọn díẹ̀ tí ò tí gbàgbé ìṣẹ̀ṣe tiwọn o òkè kan ń bẹ ní ìlú Babanla òkè tó kún fún ọ̀pọ̀lọpọ̀ àǹjànú tí sọmọ aráyé lóore ni Oke Agbona àti tìmọ̀gùn nǹkan bí 20 ìṣẹ́jú níbi tí Oke Agbona wà sí àárín ìlú bí ènìyàn bá lu alùpùpù Oke Agbona jẹ́ òkè tó ga púpọ̀ ètò létò tí àgbàdo ń tu ọmọ sí ní ìbọ òkè náà máa ń wáyé ojúṣe alàgbà Àjídé Fọlárànmí
olóyè Aṣípa ọdẹ ìlú Babanla ní láti kọ́kọ́ fi ìjálá pe ẹ̀mí àìrí gbogbo àwọn akọni ìlú náà tó ti papòdà wá sí tòsí láti wá gba ìpèsè wọn. etí wẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ kẹ̀kútẹ́ lé o. etí wẹ́rẹ́rẹ́rẹ́ kẹ̀kútẹ́ lé o. ìbà alákọ̀dá fa. ó dá tiẹ̀ lójú ọpọ́n. ìbà aláṣẹyìn dáadáa tiẹ̀ lérí àjà. ìbà àrànìgàgà bàbá olúwo òkè lọ́pọ́n bá rìn láṣẹ. ó tẹ́tí ẹ̀ náà fúdú gbádárí igi. ìbà abiyamọ ẹgbẹ́ fún ọmọ ẹ̀kọ́ mọ́ dìde. abiyamọ ẹgbẹ́ fún ọmọ ẹ̀kọ́ mọ́ dìde. ọlọ́jọ́ òní ìbà àti wáyé ọjọ́ ìbà. ìbà àti wọ̀ oòrùn. ìbà yá mi òṣòròǹgà. apanimọ̀ ìrágún aláwọ̀ kìkì òru. alájà àmọ̀jọ̀sọ́ òru ni wọ́n ń jẹ. dada ìbà. dada ìbà. dada ìbà. ẹlẹ́mọ̀ṣọ́ ìbà. ẹlẹ́mọ̀ṣọ́ ìbà. ọ̀dọ̀fín ìbà. ọ̀dọ̀fín ìbà. bàbá pèrè ajá a pèrè ìkòkò tá a fi ṣe. dàda súnmẹ́tì ilé. dàda súnmẹ́tì ilé. a fẹ́ ṣòro ní dàda dàda dàda. ẹjẹ́ bò yóò gbà bọ̀. ẹ̀yin àgbà àti láyé ọjọ́ jẹ́bọ̀ yóò gbà bọ̀. alára ṣe ó gbà bọ̀. arẹ̀yìn ṣe ó gbà bọ̀. Àtúndé lónìí ẹjẹ́ kábọ̀ yóò gbà bọ̀ ni. oṣù Babanla ẹjẹ́ bọ̀ yóò gbà bọ̀. àjẹ́ Babanla ẹjẹ́ kẹ́bọ̀ yóò gbà bọ̀. pàtí dàda dé. rọ́gìrì ògbẹ́dé. sọgbódìlé àṣọgbẹ́dì ìgboro ṣàti tàǹdílẹ̀ ọjà. ẹlẹ́mọ̀ṣọ́dé. ọ̀dọ̀fíndé. torí pé òun ká wọ́n jọ ń jẹ ní dùgbẹ̀ dùgbò wọ́n yẹn méjì aláàmúṣàṣe nífẹ̀ẹ́ yẹn ẹlẹ́ kó rọ ẹ̀yìn ẹlẹ́yìn. báwọn ní ibi náà wọ́n bá kú àmú eru àmúbojú dàda o. bí ọ̀gẹ̀dẹ̀ bó bá wó àmọ́ mẹ́ ẹ̀rọ pò ẹlẹ́mọ̀ṣọ́ o. olóyè bá kú ìfọlóyè ẹlẹ́ lọ ní ọ̀dọ̀fín o. ẹ má dẹ̀gbẹ́ jìnnà ẹ súnmẹ́tì ilé. ẹ má dẹ̀gbẹ́ jìnnà ẹ súnmẹ́tì ilé. ẹ àgbẹ̀bọ kárí mú ṣe tutù kárí mú ṣe tutù. ìlú rọ́gírọ́gbẹ́ dàda ọ̀sẹ̀ tí ní ọmọ dàbídàbí àjẹnà oko. ẹ̀fẹ̀ ọlọ́kan òjọ̀kan a sì máa súyọ nínú ìjálá alàgbà Àjídé Fọlárànmí. ọmọ àjáwé náà mẹ́sàn-án dọ̀lẹ́ ojú apá ìrìpé dídí akọ́lù ọ̀sán gangan là mọ̀tọ́ yèrè pé tàbí làtọ́ yèrè pé bẹ́ẹ̀ bá tọ́lọ́sà ẹ̀ lọ́la. inú ọyẹ́ ikọ́ o ẹ̀tọ́ ìdájí náà ẹ̀ sáré jù. ẹ̀ta sáfún ní ìṣe náà ni. wọ́n ní bí ènìyàn ló bá ṣerú èyí ọ̀run náà. ó náà ti ṣe tiẹ̀ ó ti lọ́run. ọmọ àjà ó ṣe tiẹ̀ ó dún lọ́run. ọ̀rọ̀ àmúrò ńlẹ́ máa pẹ́kùn péré láìpẹ́ dúdú mọ̀ yíyó àyíyọ̀ máa lùlù ọ̀rà yẹ ká ajá mi ṣèkún pàkà láìpẹ́ onímọ̀dé òkùrù mi ṣèkún gòkè ọ̀rà òkùrù wálé ajá mi wálé oníkíní fi dẹ̀ jẹgbẹ́ ọ̀la. ọmọ ti ṣe tiẹ̀ ó ti lọ ló lọ. ọmọ àyàndá o. bákan náà ẹ̀wẹ̀ ìwúre lóríṣiríṣi náà kì í gbẹ̀yìn nínú ìjálá alàgbà Àjídé Fọlárànmí. orí mi pé Àjídé àrò ẹnu mi dùn dáadáa. olùkọ́ bá o. ọ̀dọ́ yín wà. ọpẹ́ láyé. ọpẹ́ láyé.
ọpẹ́ láyé àṣẹ àdọwọ́ èrí gbàǹgbàǹgbàǹgbàǹ àṣẹ àdọwọ́ èrí gbàǹgbàǹgbàǹgbàǹ òṣèlú ló pa ìnírojú àjẹrò ló pa ìníráyè ọmọ gani kò síbi ìyá bí ó ti jẹ koríkorí òkè tó dámi lójú ẹgà yìí tilẹ̀ ẹlẹ̀ lọ nígbòdì kí ti dárí yọ òkè ìṣọ̀tẹ̀ òkè òjẹ́ òkè òmú òkè ní òlékè òkè ní èlékè bó wọlá ògúnlé ọ̀run bó wọlá bàbá tó bí ọlọ́mọ bó wọlá ìyá rẹ̀ bó wọlá ìyá rẹ̀ ọba àmọ̀já kúdọ̀rọ̀ ọlẹ̀ bó wọlá àyẹ̀dá tí ń bẹ lájùlé ọ̀run gbogbo wa ní lọ gbogbo ọba tó bá lò láyé mọ́dé yìí ọkàn ní ti gbàrà àwọn gbọnú kọ́ tó lọ ọ̀hún ní ti gbàrà àwọn gbọnú kọ́ tó lọ ó dọwọ́ èrí gbàhùn tí yọdẹ ó dọwọ́ èrí gbàhùn ọṣẹ ọkùn náwó mi èmi kọ́ ń pánlé ọlọ́ògùn lé ọ̀run ni ọlọ́ògùn lé ọ̀run ni ògùn ògbè ọ̀yàn kan náà àfẹ̀jẹ̀wẹ̀ ògùn ògbè ọ̀yàn kan náà àfẹ̀jẹ̀wẹ̀ àyẹ̀dá ọ̀rí owó ìlọ́wọ́ mi. bẹ́ẹ̀ pẹ́rípẹ́ tó kọrin àpò. gbogbo àgbààgbà tí ń bẹ ilẹ̀ yìí o oṣù Babanla jẹ́kẹ́gbọ̀ yóò gbàbọ̀ àjẹ́ Babanla jẹ́gbọ̀ yóò gbàbọ̀ obìnrin Babanla jẹ́bọ̀ yóò gbàbọ̀. màálù wàdà. nífẹ̀ẹ́ gbé kọ́ ó dọwọ́ ògúnlé ọ̀run olùkọ́ báwo ó dọwọ́ àwọn àgbààgbà ó dọwọ́ gbélé tó dọ́dẹ̀lẹ̀ dáṣe ó dọwọ́ ẹlẹ́mọ̀ṣọ́ tó dọ́dẹ̀lẹ̀ dáṣe ó dọwọ́ ẹlẹ́mọ̀ṣọ́ tó dọ́dẹ̀lẹ̀ dáṣe. alàgbà Àjídé Fọlárànmí wọn ò gbàgbé o láti gba gbogbo ènìyàn pátápátá ní ìmọ̀ràn àtàtà ẹ̀gbọ́n tí wọ́n wí. bọ̀rọ̀ ọmọ kékeré fàmọ́ra ni bọ̀rọ̀ àgbà ọ̀fọ̀ àgbà máa dọ̀ àmọ́ wà fún àbájọ rẹ wọ́n mọ̀ pé wù ṣe lóore báyé bá fún ọ lówó ọ̀nà ni báyé fún ọ lẹ́wù ọ̀wọ̀ àmọ́ tọ́ bà pò bí wọ́n fún wa lóbi máa ma jẹ bàbá àdìyàn kùlé ọmọ ṣẹ̀ṣọ́ lẹ̀ ọ̀ṣọ́ sínú gbó èèyàn níjọ gbádùn fún ìgbà ògún èso èèyàn níjọ gbádùn fún ìgbà ògún èso èèyàn níjọ gbádùn fún ìgbà ògún èso èso nínú oko ẹ ṣe dára ó kárẹ́ kàṣà ẹ ṣe dára ó kárẹ́ ṣíṣá bí ènìyàn bó ṣe yàn á kú ìwà ajá ìrìnbó ó dára láwọ̀ ó kà ti pẹran bájẹ́ ìrìnbó ṣe dára tó ó dára láwọ̀ ó kà ti pẹran arójú èèyàn ó máa fẹ́fẹ́fẹ́ inú ẹ̀ láàrin bó ṣe dúdú sí bájẹ́ bí máa fẹ́ láfẹ́ jù rọra ìfúnra làgbà oògùn olóko bá rọra bẹ́ẹ̀ yẹn bí sọ láfẹ́ jù rọra irú mi ò sí inú oko ní gbé àwọn tí mo mọ̀ ó pọ̀ gan ibẹ̀ tọ́rí tó ṣe lónìí ògùn ègbè ọ alára ní ìwẹ̀ ìgbì ẹ̀dá tólú ni ọmọ ọbẹ ni ọbẹ ní bẹjú àtẹlẹjẹ àbẹ náà ọ̀pá tó bá lówó pa gbogbo ni òbí pẹ́ láyé agogo ìgbélé ayé ọ̀pá ìrọ̀rùn ni agogo ìgbélé ayé ọ̀pá ìrọ̀rùn ni bọ́ bá ti jí lówùúrọ̀ kùtùkùtù ọkọ̀ Olódùmarè ìbà àṣàdọwọ́ ògbódọwọ́ ògún nílé ọ̀run ó dọwọ́ ìyá tó bí ọ. ìbọn Òkè Agbona ò yọ ẹnì kankan sílẹ̀ rárá o ìdí nìyí tó fi jẹ́ wípé ojúṣe gbogbo ọmọ bíbí ìlú Babanla ni láti kópa níbẹ̀ ní àsìkò tí ìbọn òkè yìí bá ń wáyé lọ́wọ́ tọkùnrin tóbìnrin ìlú Babanla ni yóò péjú síbẹ̀ àwọn àwòrò ṣàṣà tó mojú ògún tí pa obìnrin rè ni yóò máa ṣe ìwúre lọ́kan òjọ̀kan pàápàá jùlọ fún ìlú Babanla àti gbogbo ọmọ bíbí ìlú Babanla lápapọ̀ tí gbogbo àwọn ènìyàn tó péjú síbẹ̀ yóò sì máa ṣe àṣẹ àṣẹ.
Ilé láyé ìbà. Ilé láyé ìbà. Ilé láyé ìbà. Ìbà ọmọdé. Ìbà àgbàlagbà. Ìbà ọlọ́kùnrin. Ìbà olóbìnrin. Ìbà ọmọdé. Ìbà àgbàlagbà. Ìbà ọlọ́kùnrin. Ìbà afẹ́fẹ́ tó ń fẹ́. Àlùjọ nínú gbó ìbà. Ọba dàda ìbà olóòrùn. Ẹlẹ́mọ̀tọ́ ìbà olóòrùn. Ọ̀dọ̀fin ìbà olóòrùn. Akọgun ìbà olóòrùn. Ìyálòde ìbà o. Ilé tẹ̀lú Babanla lò ní ìbà yín lòdì. Gbogbo Babanla lápapọ̀ wọ́n lo pápá ńlọ́gbọ̀n ìlókò kó sì ṣùgbọ́n Oke Agbona àti Tinubu olókòrò abọ́mọyọyọ. Ẹ fi hàn wá abo màálù lórí àṣìkí lórí ìdààmú yìí lórí ikú ọmọdé. Oke Agbona àti Tinubu mọ̀jẹ̀ kárí fún Babanla. Oke Agbona àti Tinubu mọ̀jẹ̀ kárí fún Babanla. Oke Agbona àti Tinubu mọ̀jẹ̀ kárí fún Babanla. Oko màálù ni wọ́n mú báyìí Oke Agbona àti Tinubu. Kò ní ńlá ẹlẹ́ka gbórí ẹ̀ mú. Àlùbáríkà ńlá ní fún ọ̀gbọ̀dọ̀ Babanla. Mọ̀jẹ̀ àríkú. Mọ̀jẹ̀ àràrùn. Mọ̀jẹ̀ àrídàmú. Mọ̀jẹ̀ àrífìtínà. Gbogbo ìran abàlújẹ́ Oke Agbona àti Tinubu ọwọ́ kó wọn. Ìran àríjẹ nínú bàjẹ́ Oke Agbona àti Tinubu ọwọ́ kó wọn. Obìnrin ni ọkùnrin ni ilé bá wé mọ́tìbàlú Babanla jẹ́ wo ògún wọ Oke Agbona àti Tinubu ẹ̀pọ̀ àpọ̀ ìdáni ọ̀hún wò. Àìsàn léjì náà lọ ní ẹgbẹ́ bá. Ọlẹ́ bá wí mọ́lé àlùbáríkà Babanla mọ́lé iṣẹ́ yìí. Ọmọ kékeré ni mí ẹ̀ mú àgbàlagbà mú gbà lọ́wọ́ mi. Òṣèlú mbẹ ní Babanla ẹgbọ́ tí mo wí. Àjẹlé mbẹ ní Babanla ẹgbọ́ tí mo wí. Olókùnrin olóbìnrin ọmọdé àgbàlagbà ẹgbọ́ tí mo wí. Ní àríjẹ nínú bàjẹ́ ní àwí aburú ní èèmọ̀ ṣe ní èsìmọ̀ mú wojú rẹ̀ Oke Agbona àti Tinubu ọ̀dà yín ọ̀hún wó. Ní wọ́n bá wí ètùtù ní àṣẹ lérí ìlú Babanla ní wọ́n bá ìrìn ní faramọ́ kígbà wọ̀kè wọ́n lọ ọmọ bọ́ọ̀ ti ṣaláàbù. Ṣé ènì lọ mú ṣe ni mọ́lẹ̀ nínú ènì lè jáde nínú ìhàn lè lọ ní mọ̀ bí ní wọ́n gbélé ìwọ̀n òde Oke Agbona àti Tinubu omi ní òògùn. Gbogbo ọdún bá ti láti kí ní ìlú Babanla jẹ́ kí wọ́n gòkè. Ọ̀nà ilé mọ́rún pẹ̀lú ìgbàlẹ̀ ògùn dà fún ọjọ́ kí Agbona àti Tinubu kọ́ mọ̀jẹ́ kí n ra àbúrò. Ọtí ní Oke nígbàkún mọ̀jẹ́ kí wọ́n Babanla sí. Obìnrin ẹlẹ́kọ̀ọ́ ní ẹ̀kíkọ̀rọ̀ àṣì. Obìnrin ẹ̀mọ̀ lẹ́kọ̀ọ́ ní lẹ́kọ̀ọ́ àṣì Oke Agbona àti Tinubu oko ní o kọ́mọ́rí ná kọ́mọ́rí lò. Gbogbo ọlẹ́ bá gbé àbúrò àti Babanla Oke Agbona àti Tinubu epo ní ọkọ̀ orú ẹ̀ mọ́lẹ̀. Ewúsí bẹ́ẹ̀ náà ẹ̀sà àbí bẹ́ẹ̀ náà. Oke Agbona àti Tinubu olókòrò abọ́mọyọyọ ọba dàda ìbà ẹlẹ́mọ̀sọ́ ìbà ọ̀dọ̀fún ìbà akọgun ìbà yín ẹgbó ìyẹn gbé òkè yìí lé ẹlẹ́mọ̀sọ́ lọ́wọ́ nílùú Babanla ìbà yín o láti làárọ̀ mọ́ ìbà yín mọ́ ẹ má jẹ́ kí irun rẹ̀ ò bá ti sọmọ kékeré náà ní láàbàwọ̀ òkè gbogbo láàbáwú ní ìlú òní ẹ jẹ́ ká rọ̀ wá ẹ jẹ́ kí ṣe ní ìlú Babanla ó dọwọ́ yín o wọ́n wí ká wá màálù lè ti bímọ rí àbọ̀ màálù lè ti bímọ rí ká mú kò wọ òkè pé oore ńláńlá àìsìkí ńláńlá àlùbáríkà ńláńlá owó ńláńlá àlàáfíà ńláńlá òun ni mo fẹ́ kí wọ́n olú Babanla ní ẹ̀jẹ̀ àti sàárà ọjọ́ tí bàbá ti fẹ́ wọ ó bẹ̀rẹ̀ lérí ọba ara ó kárí olóyè ọlọ́mọ ọba ọkùnrin ìlú obìnrin ìlú ọmọdé ìlú àgbà ìlú ọjọ́ kan kọ̀ọ̀kan láàbúrú dáwọ́ kíwà jákúbà dájú ọmọdé bá dáwọ́ ẹnu dáwọ́ àrùngbó ìlú Babanla dáwọ́ àrùngbó ìlú Babanla gbogbo bíláìsì kíra àwọ̀ òkè
òní wọn wò ní ká síkọ́ sí ní sílùú Babanla máa rọ̀jò sílùú Babanla rọ̀jò àlàáfíà náà sí nílùú Babanla gbogbo ọlẹ́ bá wúlò òwe kọ́ dí àìsí kí nílùú Babanla òòrè lè ra ìlú Babanla gbogbo ọlẹ́ bá wọ́n kọ́ dí wọ́n kì bá kọ́ dí ni ọ̀ ọ̀sẹ̀ ni ọ̀hún rì náà wọ́n jẹ́ gbádùn gbẹ́gbẹ́lẹ́ rì náà òde ní gbọ́n ayé ni kí mọ̀ rẹ̀ ayé ṣe ó dọwọ́ ọ̀wọ́ Òkè Agbona àti Tinubu olókòrò abọmọ yọyọ ọmọ kékeré ni rá wọ́n sì rí ọmọ kékeré kan tó wí ìyàlẹ́ ní ká mọ́ rá gbogbo láàbá ṣe àmọ́ ṣe gbogbo bá ti ṣe bára gbà wọ Òkè bára gbé òrùn alọ̀dọ̀ Ọlọ́run kọ́lọ́run fàṣẹ sí àṣàbà ní Òkè Agbona àti Tinubu wọ́n jẹ́ ìlú Babanla dààmú o gbogbo ọlẹ́ bá wọn dààmú ẹwọ Òkè ní bára dààmú látò ní lọ jẹ́ kí oore ńlá mọ́ wọ̀lú Babanla láti tàn mọ́ oore bí láàró kan oore sí jẹ́ kí wọ́n wọ̀lú Babanla jẹ́ kí wọ́n wọ̀ dẹ̀dẹ̀ ra ọ̀nìkọ̀ọ̀kan náà wọ́n jẹ́ kí kẹ́ máa wútọ̀ gbàníkan náà máa ń rí ọmọ lòkè ọ̀hún èmi pé tí wọ́n ní bẹ́ẹ̀ mọ̀sán lọ́ra bẹ́ẹ̀ o jẹ́ ká àlùbáríkà wọlé ìrà náà wọ́n láyìn lẹ́ẹ̀ tẹ̀lé yìí o. gbogbo àgbẹ̀ ní ọmọ yìí ṣe kẹ́dùn ní kù. táwọn Olódùmarè ìbà Olódùmarè ìbà rẹ o Olódùmarè ìbà rẹ o akọ́dá ayé àṣẹ̀dá ọ̀run àti yọ ọjọ́ lè ní ojúbà o àti wọ oòrùn ojúbà lógúnlógbé ìbà ẹ o ọba dàda ìbà ẹlẹ́mọ̀sọ́ ìbà kí n rí lójúbà o ọlọ́fín ìbà ìbàdó ìbà tó ti lẹ́yìn ìbà bá ńlá mojúbà o ìyá bàbá mi ọkùnrin tí ń bẹ ń bí mo júbà o gbogbo ojú tó ń wò wá pátápátá ń pè ní kábùrú mọ̀ sí ẹnìkan kan ẹnu tí ń sàṣẹ kábùrú mọ̀ sí ẹnìkan kan gbogbo àwọn tí ò wá lè rìn débí tọkàn wọn bẹ ń bí kábùrú mọ̀ sí ẹnìkan kan gbogbo ibi tọmọ Babanla wà pátápátá kan bẹ̀rẹ̀ tí ń rí ṣe èyí tó ti rí ṣe ẹni tó ti rí ṣe kó mọ gòkè kó mọ lọlẹ̀ mọ́ wọn á ní ká tọrọ pé àfẹ́ àjákú mọ́ àfẹ́ kan fìbọn pa ni àfẹ́ ásídẹ́ǹtì àfẹ́ wà àfàjàkú ọ̀dọ́ mọ́ àgbà náà kó dàgbà kan dógbó oore ńláńlá oore bìtìbìtì ìjọba ní òsè ni òkú wọ̀lú Babanla àwọn tó ń bẹ ìlú Babanla náà káwọn náà mọ jèrè ọlọ́dọ̀ni náà ni ó gbélé iṣẹ́ wa ni ó gbélé sùkú wa ni tí ó ràn wá lọ́wọ́ tí ó sọ wá dẹni láti gbórúkọ Babanla tóbi ẹ jẹ́ kan mọ̀ bọ̀ gbogbo ẹnu tí ń sàṣẹlẹ ní kábùrú mọ kàn wọn tó ẹni láyà káyẹ ẹ mọ fún ẹni bímọ kọmọ ẹ mọ fún ọmọ bọba tọmọ sórí ẹ lẹnu kan gbogbo àwọn tó wá láti gbé náà kábùrú mọ sí láyọ̀ ìlú Babanla kó máa ń dùn ogun burú ogun bòróró ni ogun ejò ni ogun tí ń jó ogun àlìjáni ni kó mọ̀ ṣẹlẹ̀ sáà kan àròkọ bọ́dúndé kan máa ń kọ́lé mọ́lé àlẹ́ mọ́lẹ̀ ọ̀rẹ́ ẹ̀yìn òbí ṣe ń kórè wálé ni kán máa ń parí ilé lọ́wọ́ gbogbo ẹni tó bá ní kó mọ ìrí bẹ́ẹ̀ ọba àrọ̀ lọ́kàn Olódùmarè wọ́n lọ lè rọ lọ́kàn rọ̀ wọ́n lọ́kàn gbogbo ẹni tó bá ní wọ́n bá tilẹ̀ jẹ́ rọ̀ lọ́kàn ẹni tó bá lò nígbà kan ọ̀rọ̀ lọ́kàn gbéṣẹ́ fún un Òkè Agbona àti tí gbogbo olóòpó àbọ̀ bá wa yílu ẹni ọ̀hún ẹni tó bá lọ́kàn lé kọ́kàn ò ní rọ̀ bá yílu ọni ọ̀hún ọkùnrin ni ó sobìnrin ni ó sọmọdé ó ṣàlejò ni ó so nílé ni bá yílu ọni ọ̀hún àwa bẹ́ẹ̀ lè ní ìwọ Òkè àtúnbẹ́ẹ́ gbogbo àwọn tí ń bẹ níbi kó dáa má máa jẹ́ kí tiwọn bàjẹ́ o ọmọdé ní bẹ níbi kó dáa ní kí tiẹ̀ mọ́ dáa àgbà ní bẹ níbi kó dáa ní kí tiẹ̀ mọ́ dáa àgbéga ni ẹja rí nínú ìjọba yìí ẹja kárí tiwa ṣe dáadáa ní ti tẹ́lẹ̀ lọ ìlú Babanla gbòòrò gbogbo àwọn tó wá bílẹ̀ ní bó ti sọ lẹ́ẹ̀kan káburú mọ̀ sí ẹnìkan kan wọn bàtí wọn bá tún wá tí wọn tún wá sábẹ́ ẹ̀ bá ti ní ká sábẹ́ ẹ̀ yìí ọ̀rọ̀ ní kó mọ̀ jẹ́ gbogbo àlè pé kájọ mọ̀ sábẹ́ ẹ̀ ká mọ̀ rí yàtọ̀ ní ti dáadáa ká mọ̀ gbèrú sí ní Babanla ni o káburú mọ̀ sí ẹnìkan kan gbogbo nǹkan tó ń bá fún ẹ lé ní kó bá wa gbà èyí tó láyé tó lọ́run èyí tẹ́ ti ṣe tẹ́lẹ̀ ẹ gbà ẹ má jẹ́ nìkan kan wá kú lọ́mọdé kó dàgbà sí èrè gbogbo tá a tọrọ ń bílẹ̀ ní kórìbẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀ ṣe àkọ́kọ́ yẹn rí omi tútù ní tútù làbọ́ ká tútù làbẹ́rẹ̀ tútù làbálẹ̀ olúwẹ̀rí irú ọrùn oníkọ̀rọ̀ ọ̀lẹ̀ yìí máa ń jẹ́ epo ní
ilẹ̀ mọ́lú náà fẹ́ yọjú wo bẹ̀ ní jẹ́ kí mọ́lú náà yọjú wo bí tó fẹ́ wò. gbogbo tí jábùrú tí jẹ̀bẹ̀ ọdún nílẹ̀ yìí ó lọ bí tó ti wálé ní. lẹ́yìn gbogbo ìwúre wọ̀nyí ní ètò obì dídà yóò wáyé. Obì dídà yìí ni yóò ṣe àfihàn bóyá àdúrà tí wọ́n gbà ti gbà àbí kò gbà. Yorùbá bọ̀ wọ́n ní kò sẹ́ni tó méde ìlú bí ẹni tó mú kọ̀ǹgọ́ ẹ̀ dání. Ẹni tó gbómele dání ló mọ tó mele ń sọ. Mo bá ọ̀kan lára àwọn ọmọ ìdílé ẹlẹ́mọ̀ṣọ́ tí Olódùmarè fi àkóso Òkè Agbona lé lọ́wọ́ sọ̀rọ̀ láti lè mọ̀ síwájú sí i nípa òkè yìí. Ẹ bá mi dárúkọ yín sà. Orúkọ mi ni Chief Dr. Ahmed Ayanda Olúwalógbọ́n tí gbogbo ọmọ Babanla mọ̀ sí Olókọba. Mo jẹ́ àdìmọ́là nílùú Èsìẹ́ Olúọmọfọ Àgbámú Kingdom. Ìlú Babanla tá a wà lónìí òkè kan ni mo rí tẹ̀ ń bọ̀ ní ìlú yìí lónìí. Kí nìdí tí wọ́n fi ń bọ òkè yẹn gan? Ìlú Babanla jẹ́ ìlú abínibí mi tán ti bí ìyá mi tán ti bí bàbá mi. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run púpọ̀ ní ìlú Babanla pé ìlú Babanla ti gbòòrò ó ti di ìlú ńlá. Òkè Agbona títí mogun olóòpó àbọmọyọyọ. Òkè yìí jẹ́ ìkan pàtàkì nínú àwọn nǹkan ṣẹ̀ǹbáyé wa tí Elédùmarè fi ṣe wá lọ́jọ̀ nílùú Babanla. Gẹ́gẹ́ bí ìtàn àwọn Babanla bàbá wa tá a bá nígbà tá a gbọ́ pé olóògbé Babanla bàbá wa tí Ọlọ́run kó ìlú Babanla lé lọ́wọ́ láti gba ìbẹ̀rẹ̀ ìyẹn ni bàbá wa Rógìrógbẹ́ tá ń pè ní Dàda. Lẹ́yìn ìgbà tí bàbá yìí gbéra láti tẹ̀lú bákan náà ni Ẹlẹ́mọ̀ṣọ́ Àtèjì Oyègbé. Lẹ́ẹ̀kẹta ni bàbá wa Ọ̀dọ̀fin. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni Ọlọ́run ọba ni wọ́n tẹ̀léra wọn dé ìlú Babanla. Ní àkókò ìgbà yìí igbó wà, ogun wà, gbogbo nǹkan wà gẹ́gẹ́ bí ìtàn tá a bá tán máa ń kóni lẹ́rú. Ṣùgbọ́n nígbà yẹn wọ́n máa ń bi Ifá léèrè wọ́n dẹ̀ máa ń bi obì léèrè. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ Ifá níbo ní káwọn lọ tẹ̀dó sí, ìlú bíi mẹ́ta ni wọ́n mú káwọn fẹ́ tẹ̀ tí ó jẹ́ ìlú Babanla. Ibì kan wà tí a ń pè ní Àhún níwájú Òrò Àgọ́. Ibẹ̀ ni wọ́n kọ́kọ́ wò pé bóyá káwọn lọ. Nínú ìtàn tí a gbọ́ lẹ́nu àwọn Babanla wa ni pé ní ìlú Àhún olówó pọ̀, bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ wa ni ó máa ń lo mọ́tò dẹ̀ǹdẹ̀dẹ̀ǹdẹ̀ táwọn kọ́ ilé ribiribi, ṣùgbọ́n kò ní sí ọmọ púpọ̀, bẹ́ẹ̀ ni aláàbọ̀ ara yóò pọ̀ ńbẹ̀ bí abirùn nǹkan kan. Lẹ́yìn bẹ́ẹ̀ ni wọ́n tún mú ibì kan tí a ń pè ní Ọ̀sẹ́. Ọ̀rọ̀ yìí jẹ́ ibi odò alágbálúgbú omi, a máa ń pè ní Ọ̀sẹ́, àwọn míì ń pè ní Ọ̀rọ̀. Bákan náà ni wọ́n ní owó pọ̀ ńbẹ̀ ṣùgbọ́n kò sí àlàáfíà àti ọmọ gidi ńbẹ̀. Bákan náà ni wọ́n béèrè pé ǹjẹ́ ó ti yẹ ká dúró lọ́dọ̀ Òkè Agbona àti tí mogun olóòpó àbọmọyọyọ. Ìdí rèé wọ́n bi Ifá léèrè. Ifá ní ibẹ̀ gan-an ni ká lọ tẹ̀dó sí. Eléyìí ni ó mú Babanla gbòòrò tí ó sì mú ìgbéga bá ìlú Babanla. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní ìlú Babanla o àlàáfíà wà, ẹ̀mí gígùn wà, owó ti wà, ọmọ wà, ìlú ń gbòòrò síwájú sí, ìlú ń kúnni lóríṣiríṣi. Inú mi ó dùn pé ẹ̀yin náà rí nígbà tẹ́ ń wọ̀lú ẹ lóríṣiríṣi àwọn mọ́tò, oríṣiríṣi iléeṣẹ́, bẹ́ẹ̀ la tún wá ìlọsíwájú sí. Ìdí tí a fi ń bọ Òkè Agbona àti tí mogun olóòpó àbọmọyọyọ, ìdílé kan ni Ọlọ́run fi òkè yìí ṣe lọ́jọ̀ tí mo ń bọ lórúkọ gbogbo ìlú. Àwọn ni ògbìfọ̀ láàrin Òkè Agbona àti tí mogun àti ìlú lápapọ̀. Ìdílé yẹn náà ni ìdílé Ẹlẹ́mọ̀ṣọ́ tí ó jẹ́ igbákejì ọba, nítorí pé ní ìgbà ìwáṣẹ̀ tí a gbọ́ wípé tí ogun bá fẹ́ jà tí ọba Dàda ò bá sí nílé, Ẹlẹ́mọ̀ṣọ́ ní ń sọ́lé náà fi ṣe igbákejì, nítorí Ọ̀dọ̀fin ó jẹ́ àgbà, ó dàgbà, ó ní àgbà nínú wọn, ṣùgbọ́n òní wọ́n fi ṣe igbá kẹta nígbà náà. Ẹlẹ́mọ̀ṣọ́ yìí ni ó mojú obì púpọ̀, wọ́n sì lẹ́ni mojú Ògún nípa bìnírè. Ìdílé Ẹlẹ́mọ̀ṣọ́ yìí ló mú kírú àwa yìí náà lè dúró báyìí
àwọn ni ògbìfọ̀ láàrin òkè àti ìlú Babanla lápapọ̀. Ẹlẹ́mọ̀ṣọ́ ni ó jẹ́ ògbìfọ̀ láàrin òkè àti ọba dàda pẹ̀lú Ẹlẹ́mọ̀ṣọ́ nígbà tá à ń sọ yìí. Bàbá yìí ni Olódùmarè rán tí ó ń darí gbígbé ìlú àti ìlọsíwájú ìlú àtohunkóhun tí òkè bá fẹ́ gbà. Bàbá yìí ni ògbìfọ̀ láàrin Òkè Agbona àti ọba dàda pẹ̀lú Ọ̀dọ̀fin títí tí ìlú fi ń lọ síwájú, tí wàá fi jẹ́ wípé àrọ́mọdọ́mọ Ẹlẹ́mọ̀ṣọ́ ló lẹ́tọ̀ọ́ àti máa ń bọ òkè yìí. Òkè yìí ó dára púpọ̀, kì í jẹ́ kógun wọ̀lú. Òkè yìí oríṣiríṣi lèèyàn máa ń béèrè lọ́wọ́ ẹ̀. Ẹ rí lẹ́ẹ̀kan nígbà tá ń pa màálù tán, eléyìí ń sọ pé òbí tòun rèé, ẹ bá ń fún òkè. Ẹni tó fẹ́ tọrọ ọmọ yóò béèrè lọ́wọ́ òkè. Bóyá ọjọ́ olóṣèlú òun wọ́nà láti dé ipò ńlá, òkè yìí jẹ́ ẹni tí a máa lọ ń béèrè ní tá a bá fẹ́ lọ́wọ́ ẹ̀. Òkè yìí sì gba kinní kan pé tí mo bá mẹ́dìyẹ wá o, àbí kò lè ṣe sínétọ̀ fún mi o, àbí mo bá mú obì wá o. Ohun tí agbára rẹ bá ká tó o bá fi béèrè tàbí tó o bá fi jẹ́jẹ́ náà ni òkè ó gbà lọ́wọ́ rẹ, kì í yanbọ fún yàn pé àfi tó bá mú kinní báyìí wá. Irú eléyìí tí ó jáde, gbogbo ìlú ló parapọ̀ tán yan àwọn ọmọ ìdílé Ẹlẹ́mọ̀ṣọ́ tí mo sọ gẹ́gẹ́ bí ògbìfọ̀ láàrin Òkè Agbona sí ìlú Babanla láti wá ìlọsíwájú ìlú Babanla nílé àti lókè òkun àti lóko àti lódò, kí Olódùmarè kó bá wa jẹ́ ká mọ́ ní ìtẹ̀síwájú ní ìlú Babanla, ká mọ́ rí kú ọ̀wọ́wọ́. Ìtumọ̀ rèé tí a fi mú màálù wá fún Òkè Agbona àti Tìmọ̀gún. Bó ṣe rí náà lẹ́gbọ́ yìí. Ẹ ṣé bàbá. Nígbà tí à ń bọ òkè yẹn lọ́wọ́, mo rí tí bàbá tó kì ìjálá tí wọ́n ṣà ń dárúkọ dàda. Ṣé dàda ló tẹ ìlú ìdó ni? Kò sí àyè púpọ̀ ni láti sọ ìtàn ìlú Babanla báyìí, ṣùgbọ́n síbẹ̀ ẹ tún gbọ́. Dàda yìí rógìrógbé ọba dàda ṣe bẹ́ẹ̀ inú ọ̀gán tí ń sọ dẹ́ tirẹ̀ ló fò ọfà. Sọgbódilé sọ̀gbẹ́dìgboro, ọmọ àṣàtìtàndílẹ̀ ọjà. Ẹ̀gbọ́n ní bàbá wa ló já kó fínlà ní bọ̀bọ́n lẹ́nu. Nígbà tá à ń sọ yìí, igbó pọ̀ púpọ̀, ọdẹ apẹrin ní dàda. Ó jẹ́ ògbólógbòó ọdẹ. Láàárín àwọn ènìyàn rẹ̀ ni ó ti mú láàyò lọ́kàn láti wá dágbé, láti tẹ̀dó sínú igbó yìí. Ẹ̀yin náà wo bí igbó ṣe pọ̀ tó, kí ènìyàn kan ṣoṣo wá ní òun sì tẹ̀dó síbí. Ẹ ti mọ̀ pé akíkanjú ni, atọ́ba tẹ́lẹ̀ kó tó jọba. Dàda yìí ló gbèrò lọ́kàn láti wá dágbé, láti tẹ̀dó sí ìlú Babanla. Dàda l'Olódùmarè kó Babanla lé lọ́wọ́ títí tí ó sì tukọ̀ rẹ̀ tí ó fi gbòòrò, tí ó fi di ohun tí gbogbo ọmọ aráyé ń sáwá bá léni. Dàda ni Olódùmarè kó Babanla lé lọ́wọ́, òun ló tẹ ìlú Babanla tí gbogbo wa sì mọ̀ pé òun ni Olódùmarè rán. Ẹ ṣé bàbá. Nígbà tá a dé ẹsẹ̀ òkè yìí ní àárọ̀, mo gbọ́ tí àwọn èèyàn ń sọ pé òkè yìí pé nígbà ìwáṣẹ̀ pé àwọn àǹjẹ̀nú, wọ́n máa ń rí àwọn àǹjẹ̀nú lẹ́sẹ̀ òkè yìí tí wọ́n máa ń ṣeré kiri. Ṣé lóòótọ́ ni? Lóòótọ́ ni. Ibi tí àwa yìí kéré mọ́ yìí, àwa náà bá a. Ó sì wà ń bẹ̀ dí bá a ṣe ń sọ yìí. Ṣùgbọ́n àwọn àlìjẹ̀nú yìí wọn kì í ṣe aburú fẹ́ni kankan. Ẹ tún béèrè. Inú ìwò kan wà ń bẹ̀ yẹn lórí òkè. Ọlọ́run ó ṣe ààyè ìjọ mìíràn tá a lè lọ bẹ̀. Màá fẹ́ kẹ́ ẹ wo gbonú ẹ̀. Ibẹ̀ ni àwọn àlìjẹ̀nú yìí máa ń wọ̀. Nígbà ìwáṣẹ̀ tí a gbọ́ pé wọ́n máa ń wọ inú ihò yìí, wọ́n máa ń gba ibẹ̀ já ní ọ̀rà tí èèyàn bá wọ̀ láti Babanla. Láti ọ̀rà wọ́n máa ń gba ibẹ̀ já ní Sàárẹ́. Òkè kan yìí náà ló dé Sàárẹ́, ló dé ọ̀rà. Tí ẹ bá dé Sàárẹ́, wọ́n máa sọ fún yín pé òkè kan wà ń bẹ̀ tó ń jẹ́ Òkè Agbona. Okùn òkè yìí náà ló fa ti ọ̀rà, ó jápọ̀ mọ́ ti ọ̀rà tí wọ́n máa gba inú ihò láti bí lọ sí ọ̀rà pẹ̀lú ẹsẹ̀ tí wọ́n sì já ń Sàárẹ́ nígbà ìwáṣẹ̀ bẹ́ẹ̀ a ṣe ń gbọ́. Àwọn àjànú yìí ṣe ibi fún yàn, ire ni wọ́n máa ń ṣe. Gbọ́ tí wọ́n ní Òkè Agbona àti Tìmọ̀gún olóòpó abọmọ yọyọ, ọmọ yọyọ ní ọmọ. Òkè yìí tiẹ̀ fẹ́ràn púpọ̀ tí èèyàn bá ń wá ọmọ. A dúpẹ́ fún Ọlọ́run ní ìlú Babanla. Ìlú yìí jẹ́ ìlú tí Ọlọ́run ti máa ń yọ̀ǹda ọmọ fún wọn púpọ̀. Pàápàá jùlọ nípa àwọn ògbìfọ̀ láti òkè sínú ìlú. Ọlọ́run ò jẹ́ kó sí àgàn nílùú Babanla. Gbogbo ìgbàkígbà tí èèyàn bá ti fẹ́ lóyún, ó máa lóyún. Olódùmarè ní í ṣe o. Ẹ rí i pé mo sọ̀rọ̀ kan
pé àwọn kan máa ń sọ wípé bóyá kò sájẹ́ kò sóògùn àbí kò síṣẹ̀ ṣe nínú ọ̀rọ̀ tèmi èmi gbà pé irú ẹni tó bá sọ bẹ́ẹ̀ ká fi wé pé ó gbà pé kò sí Ọlọ́run nítorí pé ohun tí Ọlọ́run dá tí ó sì wúlò fún ènìyàn Ọlọ́run tó dá àjẹ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ nífà Ọlọ́run tó dá ewé iṣẹ́ ọwọ́ Olódùmarè ni nígbà tí èèyàn bá wá sọ pé kò sí iṣẹ́ ọwọ́ Elédùmarè a jẹ́ wípé ẹnìyẹn ní lọ́kàn pé kò sí Ọlọ́run ni ẹni tí ó bá sì gbà pé kò sí Ọlọ́run a jẹ́ wípé kò sí ìmọ̀ kankan lórí rẹ̀ mo kí yín púpọ̀ pẹ̀lú gbogbo atótónu yín àti ìwádìí yín lórí ìmọ̀ ìjìnlẹ̀ bí kò bá jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ a ti sọ nǹkan nù púpọ̀ jù a sọ nǹkan nù a ti fẹ́ sọ nǹkan nù púpọ̀ nílẹ̀ Yorùbá ẹ rí i pé wọ́n ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé bàbá yìí pohun mẹ́ta ló ní ìkan ń jẹpo ìkan ń jòrí ìkan ń mú jẹ òdodo ni ìwọ tó bá dá lójú pé kò síṣẹ̀ ṣe àbí bẹ́ẹ̀ kọ́ lórí lọ sí Ògùn ọjà à ń pe Ògùn kan ní Ògùn ọjà tí bàbá yìí máa ń bọ bàbá tó tẹ ìlú yìí dó lọ́sùnbẹ̀ mọ́jú kọ́ ríra rẹ̀ bọ́ bàbára rẹ̀ lábẹ̀mí àbí ọ̀bára rẹ̀ lábẹ̀mí wọ́n yìí súnbẹ̀ aburú káburú tó bá sì ń bọ̀ àwọn nǹkan wọ̀nyí ní máa ń tì í dànù tó jẹ́ pé ẹ̀yin gangan ní mọ ibi tí ogun ti ń wá tó ti ń lé wọn padà lóríṣiríṣi lẹ́nu ìwọ̀nba ìgbà tí àwa náà dáyé yìí àti bá a bẹ́ẹ̀. Òkè ọjà tẹ́ ẹ sọ yìí bàbá ṣé nínú ìlú yìí ló wà ní àbílẹ́yìn òdì ni. Ògùn ọjà. Ògùn ọjà. Ògùn ọjà. ok. là ń pè ní Ògùn ọjà so nínú ọjà wa tí wọ́n tẹ̀ ibẹ̀ ni wọ́n tẹ̀ sí Ògùn yìí jẹ́ Ògùn tí ẹnìkankan yìí bọ̀ ìlú ni máa ń pawọ́pọ̀ bọ́ lọ́dún tí nǹkan kan bá fẹ́ lágbára tó rúni lójú tí wọ́n bá ti ké sí Ògùn ọjà yìí òun ni yóò gbéra láti ṣe aláàbò gẹ́gẹ́ bí olùránṣẹ́ Elédùmarè pẹ̀lú òkè láti lọ kọjú ohun tí bá ń bọ̀ eléyìí ni wọ́n fi máa ń sọ pé Babanla àsòrò pè adúgbò fọ́lọ́run tí a bá ní ká máa tú ọ̀rọ̀ yìí gudugu òwú nítorí gbogbo àwọn àgbààgbà tí wọ́n pè kọjá tí ẹ ti gbọ́ yẹn nínú ìjálá yẹn wọ́n ṣe gudugudu méje àmẹ́fà ohunkóhun náà máa ń dà bàbá tí wọ́n pè ní Ìdòwú Adúnkòokò gẹ́gẹ́ bí ìtàn àwọn baba ńlá wa iye ìkòkò tó bá wù ní máa ń dà kílẹ̀ tó mọ́ ó máa ń sọra rẹ̀ dérin ní inú ìtàn rẹ̀ a gbọ́ pé ó di àpáta nígbà kan òun ni wọ́n fi ń pè ní Ìdòwú àpáta Ìdòwú Adúnkòokò ọkọ Lábíhan ṣùgbọ́n nígbà tí ẹ̀bẹ̀ pọ̀ pé yóò jẹ́ èébú fún àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ lọ́jọ́ iwájú pé àfi kí ó níbojì ni ó yíra padà nínú ìtàn tí àwa bá àti ohun tí àwa dé bá tá a sì rí bàbá yìí gbẹ́ igi ọdán kan àràbà ní igi ọdán yìí láti ìgbà tí mo ti dáyé o mi ò tí ì rírú rẹ̀ nítorí pé tí igi ọdán yìí nìkan gbà yóò tó ìlàjì éka tàbí ká pè ní éka kan ẹnìkan kan ò lè mọ ìdí rẹ̀ pé ìdí rèé tí ó bá ti mú ẹ̀ka lọ báyìí yóò mọ́wọ́ lélẹ̀ ó tún lọ́nu ní ìgbà táwa wà ní kéékèèké nínú igi yìí láti máa ń ṣe bójúbójú olóró ń bọ̀ yálà lọ́sàn-án ni tàbí yálà lóru ni a ó sápamọ́ láàrin ara wa bí ogún bí ọgbọ̀n tá à ní ríra wa mọ́ nínú igi ẹyọ kan ṣoṣo tí gbogbo ìlú bá fẹ́ ṣe mítìn ẹ̀ka kan ni wọ́n lò bíi tẹ́ǹtì níbẹ̀ tí gbogbo ìlú máa ń jókòó gbogbo lọ́balọ́ba ìfẹ́lódùn tí wọ́n bá fẹ́ ṣe mítìn nígbà kan tí kì í ṣe pé àbí wọ́n pa ìtàn yìí fúnrú àwa yìí dènídọ̀la tí mo mọ ibi tí igi yìí wà tí a sì mọ̀ wípé ohun tí ó wá jẹ́ ìyàlẹ́nu ni fún èèyàn ni pé bí àwọn ọmọ kéékèèké ti máa ń ṣeré bójúbójú níbẹ̀ tó ẹnìkan kan ò kán lápá rí bẹ́ẹ̀ ni a kò rí ẹni tó dá lẹ́sẹ̀ rí bẹ́ẹ̀ sì ni a ó máa gun igi yìí lókè láti máa sọ̀kalẹ̀ ní gbogbo ìgbà náà sọ àdúpẹ́ fọlọ́run Ọlọ́run fún àwa aláwọ̀ dúdú lágbára àwa èèyàn láàṣẹ bí ìtàtijọ́ mọ́ àsìn bàbá bí ìtàtijọ́ mọ́ ni eléyìí jẹ́ ìbẹ̀rù fún ìlú nígbà náà nítorí wọ́n mọ̀ wípé tí ọba fẹ́ kọjú ìlú Babanla
alágbára ló fẹ́ kọjú ọlọ́run olódùmarè òun sì ní gbèjà wa. ẹ ṣeun bàbá igi tẹ́ ń sọ̀rọ̀ báyìí báwo ló ṣe jìnnà síbi tá a wà yìí tó. ẹ̀rín ìgboro ló wà ẹ̀rín ìgboro ni igi ọdán yìí ẹ wá gbọ́ orúkọ tá à ń pè ní Owolanke ọdán Owolanke náà máa ń pè é. ṣé igi náà sì wà títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. ojú igi yìí ò lè parẹ́ kò lè parẹ́ nígbà tí ọlọ́run bá mú àyè wá a ó jọ lọ sí ibẹ̀ ẹ ó sì rí gbogbo ohun tí mò ń sọ yìí. ọ̀dà ẹ ṣeun bàbá ìṣẹ̀ṣẹ̀ ò ní hun yín o àmọ́ rí yín bá ẹ ṣeun sà. sọ adúgbò pọ̀ lọ́wọ́ ẹ̀yin náà gẹ́gẹ́ bí ẹ ṣe fẹ́ kí ìṣẹ̀ṣe parun ilé àtọ̀nà yín náà ò ní parun ọlọ́run ó máa gbé yín ga ọlọ́run ò ní rẹ̀ yín lẹ̀ ohun tó ti ń dùn mọ́ yín nǹkan kan ò ní dìbàjẹ́ ohun tí ń dùn yín lọ́kàn olódùmarè ó bá yín gbọ́ kò sí èèyàn kan sí méjì tí ò ti ní ìṣòro tiẹ̀ mo gbà á ládùúrà lákòókò tí olódùmarè rán wa wá bí láti wá sojú ìlú Babanla tàbí láti wá ṣe ògbìfọ̀ láàrin Òkè Agbona àti Tìmọ̀gún sí ìlú Babanla pé gbogbo ojú tó bá wò wá wò tàbí etí tí ó gbọ́rọ̀ wa nínú amóhùnmáwòrán yìí kò ní pòfo kò ní ròfo tó bá jẹ́ òkè òkun ìwọ wà ó kéré oko délé ó ní ṣiṣẹ́ lásán lágbára tọlọ́run tí ó bá jẹ́ ilé lọ bá wà gbogbo ohun tí ń jẹ níyà pátápátá ọlọ́run sọ dìdùnnú nítorí ìṣòro oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àmọ́ gbogbo ohun tó ń jẹ́ òkè ìṣòro wa mo gbà á ládùúrà ní 2020 yìí kí olódùmarè bá wa ká lọ kí ó pèsè ìdùnnú sí ọ̀dẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa mo gbà á ládùúrà ìlú Babanla ò ní bàjẹ́ o mo gbà á ládùúrà ìlú Èsìẹ́ tí mò ń gbé náà ò ní bàjẹ́ torí mo jẹ́ ọmọ bíbí ìlú Babanla ni ìlú Èsìẹ́ mo fi ṣe ibùjókòó kí olódùmarè jẹ́ ká tún pàdé láyọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín. ẹ ṣeun sà. náà ló ṣeun. mo kí gbogbo ẹni tó fi àsìkò sílẹ̀ láti wo fídíò yìí ẹ ò ní mebi lẹ́yìn ayọ̀ o ẹnìkan kì í rójú bíbù lára omi gbogbo ibi tẹ́ ẹ ti ń rówó tẹ́ ẹ fi ń ra dátà tẹ́ ẹ fi ń wo fídíò wọ̀nyí Elédùmarè yóò máa fi ọ̀pọ̀lọpọ̀ rọ́pò síbẹ̀ ẹ sì tún kó ojú lọ́nà ẹ̀kúnrẹ́rẹ́ ìtàn ìlú Babanla tó ń bọ̀ lọ́nà láìpẹ́ níbi tí ẹ ó ti rí àwọn nǹkan àdìtú tó jọni lójú púpọ̀ àwọn nǹkan abàmì àwòkọ ha. Abíọ́dún ni mò ń jẹ́ o bàbá mi ló ń jọlá wuyì ǹjẹ́ títí dìgbà míì tá a tún máa pàdé ire o.